ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Gbogbo ògo fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ láti bá wa pàdé lórí ìkànnì Seed of Life amóhùnmáwòrán tí ó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níhìn. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àánú tí a rí gbà láti jẹ́ alààyè láti rí àkókò báyìí. Lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ohun tí a ó máa yẹ̀wò náà ni àwọn ìfẹ́ tó léwu. Àwọn ìfẹ́ tó léwu. A ó sì máa kà láti inú ìwé Tímótíù kejì orí ìkẹta láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkeje. Ìwé Tímótíù kejì láti orí ìkẹta a ó kà ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkeje. Orúkọ tèmi náà ni Samsoni Akíntọ́lá, ọ̀kan nínú àwọn olùjọ́sìn nínú ìjọ onítẹ̀bọmi Emmanuel ní Odò Ọ̀nà Àpáta ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. A gbé yín ga Ọlọ́run alágbára fún àánú ọjọ́ mìíràn tí a tún rí yìí. Ògo ni forúkọ ilé òkè ọ̀run, torí pé fún wa lórí ọ̀fẹ́ láti yẹ ọ̀rọ̀ yín wò. Ẹ̀mí mímọ́ ó yá ẹ wá kọ́ wa fún ara yín. Ìrìn àjò wa ò ní ó dọwọ́ ẹ̀yin Ọlọ́run. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó tọ́ wa sọ́nà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó kọ́ wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó bá wa wí, kí ayé wa kó má rí bákan náà mọ́, ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé Tímótíù kejì orí ìkẹta láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkeje ó kà báyìí. Ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọ́ràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlè dáríjini, abanijẹ́, aláìlè kóra wọn níjàánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bíi Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n ń sẹ́ agbára rẹ̀. Yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú, nítorí nínú irú èyí lé àwọn tí ń rákò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n tí a di ẹ̀ṣẹ̀ rù ní ìgbèkùn, tí a sì ń fi onírúurú ìfẹ́kùfẹ́ fà kiri. Ẹsẹ̀ keje. Wọ́n ń fi ìgbàgbọ́ kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀. Ọ̀kan nínú àwọn àmì ìgbà ìkẹyìn òun ni orí ọ̀rọ̀ wa ń tọ́ka wa sí lónìí. Nítorí náà ó ṣe pàtàkì fún wa láti kíyèsí kí ni àwọn ohun tí ìgbà ìkẹyìn tí ó yóò mú dání fún èmi àti ẹ̀yin láti lè rìnrìn àjò ìgbàgbọ́ yìí débi èrè. Ohun kan tí ó yé wa náà ni wípé Sátánì ṣàgbọ́n ní ìran tirẹ̀, ṣùgbọ́n a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ̀mí mímọ́ fi fún wa, torí pé kò jẹ́ kí àrékérekè rẹ̀ kí ó borí wa. Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti ní ìmọ̀
nípa ọ̀rọ̀ rẹ̀ kí àkókò yòówù tí a lè máa là kọjá kí a lè ní ìmọ̀ tí ó pé tí ó sì tọ́ nípa rẹ̀. Lónìí ohun bíi méjì mẹ́ta náà ni mo fẹ́ fi sí iwájú wa. Ohun alákọ̀ọ́kọ́ ó wí pé àkókò wo gan ni a lè rí àwọn ìfẹ́ yìí, àwọn ìfẹ́ tó léwu. Àkókò wo ni yóò pè wọ́n jáde fún wa láti kíyèsí. Bákan náà a wo àwọn àbùdá tí ìfẹ́ tó léwu yìí tí ó ní. A ó sì wò bákan náà kí ni ó mú kí àwọn ìfẹ́ yìí kí ló mú wọn, kí ni ó mú kí wọ́n léwu, kí ni sì ni ìdáhùn wa sí irúfẹ́ àwọn ìfẹ́ báyìí. A rí wípé èyí tí ó ṣe pàtàkì jùlọ òun ni Bíbélì sọ ní ẹsẹ̀ ìkíní yẹn. Ó ní ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé. Ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé. Bákan náà arákùnrin Júdà nínú ìwé Júdà orí kìíní kan náà tí ó ní kí a tó dé ìwé ìfihàn, a ó rí ní ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún. Òun náà sọ nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbà ìkẹyìn yìí. Ẹ gbọ́ bí ó ti wí. Ìwé Júdà orí kìíní kan náà tí ó ní ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ìkejìdínlógún. Bíbélì wípé ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́, ẹ rántí àwọn ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú láti ọwọ́ àwọn àpọ́stélì Olúwa wa wá Jésù Kristi. Kí ni ó wí? Bí wọ́n ti wí fún yín pé àwọn ẹlẹ́gàn yóò wá nígbà ìkẹyìn tí wọn ó máa rìn gẹ́gẹ́ bí ìfẹ́kùfẹ́ àìwà bí Ọlọ́run ti ara wọn. Kí ni ohun tí à ń sọ náà ni wípé ìjẹ́ ọjọ́ mọ̀ wípé àkókò tí à ń sọ yìí òun náà ni a wà báyìí. Àkókò tó léwu, àkókò tí onígbàgbọ́ kò gbọdọ̀ gbòjẹ̀gẹ́, àkókò tí onígbàgbọ́ kò gbọdọ̀ sùn pàápàá jùlọ lẹ́mìí, àkókò tí onígbàgbọ́ gbọdọ̀ wà lórí eékún rẹ̀ ní gbogbo ìgbà wípé Olúwa báwo ni wọ́n ṣe rìnrìn àjò àkókò yìí tí wọn ò fi ní kú sọ́nà bí èéfín. Òun ni Pọ́ọ̀lù ṣe kọ lẹ́tà sí Tímótì tí ó fi ń gbà ní ìyànjú wípé rántí àkókò kan ń bọ̀ o tí àwọn ewu oríṣiríṣi yóò máa jẹyọ nínú ìjọ ni o, ní agbègbè ni o, ní àwùjọ ni o, ní gbogbo ibi kíbi ni a ó ti máa rí àwọn ohun ibi wọ̀nyí. Kí ni àwọn àbùdá ìfẹ́ yìí tí ó léwu yìí? Ẹgbọ́n Bíbélì ti sọ láti ẹsẹ̀ ìkejì. Ó nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. Bíbélì wípé fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. A ó rí wípé ọ̀kan lára àwọn àbùdá yìí ó tako ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí rèé tí ó fi ṣe kíni tí ó fi léwu ní àkókò yìí. Ìjẹ́ o fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ, àbí ìwọ náà ń fi hàn àwọn àbùdá ìfẹ́ tó léwu yìí? Kí ni Bíbélì ti sọ? Ó ní olùfẹ́ owó. Bíbélì wípé ìfẹ́ owó òun ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Ìfẹ́ owó òun ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Ẹgbọ́n Bíbélì sọ ó ní àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ owó. Ìjẹ́ a lè fi owó bá ọ ṣeré gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi? Ìjẹ́ a lè fún ọ lówó láti tọ́jú di ìgbà báyìí? Ẹgbọ́n Bíbélì wípé ṣọ́ra, yẹra rẹ wò dáradára. Ìjẹ́ ò ti fẹ́ owó ju Ọlọ́run rẹ lọ báyìí? Tí o bá ti fẹ́ owó ju Ọlọ́run rẹ lọ, ó wà lábẹ́ àwọn ìfẹ́ tí ó léwu yìí. Kí ni Bíbélì ti sọ? Ó sọ nípa agbéraga. Bíbélì wípé ó ní Ọlọ́run a máa gbé onírẹ̀lẹ̀, a máa ṣe kíni? A máa gbé e ga, ṣùgbọ́n a máa rẹ agbéraga sílẹ̀. A máa rẹ agbéraga sílẹ̀. Àbùdá ìfẹ́ tó léwu òun náà ni ìgbéraga. Nígbà tí mo bá wò lọ́dọ̀ ara mi wípé mo ti tó tán, mo ti mọ̀ tán, kò sí ohun tí mo nílò nírú àkókò báyìí, kò sí ẹni tó lè bá mi sọ̀rọ̀, kò sí ẹni tí mo lè tẹríba fún. Ṣọ́ra arákùnrin, ṣọ́ra arábìnrin pẹ̀lú kí o má bàa lùgbàdì àwọn ewu ìfẹ́ tí ó léwu yìí.
ó ní àwọn ènìyàn yóò jẹ́ asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí. Bíbélì wípé kí a bọ̀wọ̀ fún òbí wa kí ọjọ́ wa kí ó lè pẹ́ lórí ilẹ̀ tí Ọlọ́run tí ó fi fún wa. Ẹ wo àwọn àbùdá yìí lóríṣiríṣi láti ẹsẹ̀ ìkejì títí dé ẹsẹ̀ ìkeje yẹn ni Bíbélì yànnàná ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àwọn àbùdá tí ó yẹ kí a sá fún gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Mo béèrè lọ́wọ́ rẹ, àwọn àbùdá wo ni a lè rí nínú ayé rẹ? Kí ló mú kí àwọn ìfẹ́ yìí kí ó léwu? Òun náà ni pé wọ́n tako ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n lòdì sí òfin ọ̀rọ̀ Ọlọ́run. Ohunkóhun tó bá sì lòdì sí òfin ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi ká ṣe kí ni, kí a yàgò fún ni. Ẹ gbọ́ bí ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ bí ó ti sọ. Ó ní, olùfẹ́, ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa, nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá, àti gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ a bí i nípa ti Ọlọ́run, ó sì mọ Ọlọ́run. Ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. Ẹsẹ̀ Bíbélì yìí ó fi yé wa wípé Ọlọ́run ni ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìfẹ́ tí ó bá ti ọ̀dọ̀ Ọlọ́run wá kò léwu. Ìfẹ́ tí ó bá ti ọ̀dọ̀ Ọlọ́run wá a máa fẹ́ ohun rere fún ẹlòmíràn, kì í ṣe pé a máa fẹ́ ìṣubú tàbí ibi sí ẹlòmíràn. Kí wá ló yẹ kó jẹ́ ìdáhùn wa sí àwọn ìfẹ́ tó léwu yìí? Ẹ wo ohun tí ẹsẹ̀ ìkarùn-ún abala tí ó gbẹ̀yìn tí ó sọ. Bíbélì wípé yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú arákùnrin àti arábìnrin. Ohun tí o nílò láti ṣe náà ni pé kí o yẹra ní ìkóríta tí o wà yẹn, ní ìkóríta tí o wà yẹn, tí o wo ìgbé ayé rẹ, tí o rí wípé àwọn àbùdá ìfẹ́ tó léwu yìí wọ́n sújọ síbẹ̀ dáradára. Ó yẹ kó sátọ Ọlọ́run tí ó tó láti gbà ọ́. Ó yẹ kí o sátọ Ọlọ́run lórí eékún rẹ láti sọ fún Ọlọ́run wípé àṣé inú ewu ìgbà ìkẹyìn ni mo wà. Ọlọ́run tó gbani, gbà mí kúrò nínú àbùdá àwọn ìfẹ́ tí ó léwu yìí. Bó sì ti ń ṣe eléyìí, mo gbà ní àdúrà wípé Ọlọ́run ìfẹ́ fúnra rẹ̀ yóò fi àánú wò ọ́, yóò sì gbà ọ́ ní orúkọ ńlá ti Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tí ó pọ̀ nígbà tí agbára, a gbé orúkọ yín ga torí pé ìyè ó wà nínú ọ̀rọ̀ yín. Ní ìkóríta wo ni àwọn ìfẹ́ tó léwu yìí ti ń kóra wọn jọ, ni wọ́n ti ń súyọ nínú ayé wa? Ọlọ́run tí ó pọ̀ nígbà tí agbára, ní orúkọ Jésù, Olúwa gbà wá lọ́wọ́ àwọn ìfẹ́ tí ó léwu yìí. Olúwa gbà wá. Àánú ni a béèrè fún ní ìkóríta yìí ní orúkọ ńlá Jésù. Olúwa bá wa rin ìrìn àjò yìí fún àwọn tí wọ́n ń wojú ẹ̀yìn Ọlọ́run fún ìrànlọ́wọ́ láti kúrò nínú àwọn ìfẹ́ tó léwu yìí ní orúkọ Jésù. Olúwa darapọ̀ mọ́ ìrìn àjò wọn. Àti pé torí pé ẹ ti gbọ́, ògo ni fún orúkọ yín lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Ó yá àkọ́kọ́ rèé tí òun bá wa pàdé ní ìkànnì yìí. A fẹ́ kí o darapọ̀ mọ́ wa nípa títẹ bọ́tìnì pupa ní orí ohun tí ẹ fi ń wò wá yẹn. Tí a bá ti tẹ bọ́tìnì pupa yẹn gan, kí a tẹ̀síwájú láti tẹ bọ́tìnì tí ó ní ṣe pẹ̀lú àwòrán agogo. Eléyìí ni yóò máa rán wa létí ní gbogbo ìgbà tí a bá ti fi ètò sí orí àgbàgbé. Kí a tẹ̀síwájú láti pín pẹ̀lú àwọn mìíràn tí wọ́n súnmọ́ wa, kí a sì jẹ́ kí a mọ èròǹgbà wa àti ìbéèrè tí a bá ní fún wa. À ń gbọ́ Ọlọ́run gbọ́ pé a ó lè fi ìdáhùn tí ó tọ́ àti tí ó yẹ padà sí ọ̀dọ̀ yín. Àlàáfíà títí dìgbà tí a ó ti pàdé.